jíjí tí mo jí mo k'Elédùmarè tó jẹ́ ń jí mo kọ́ba mi ọba mi aláwòrábí o ojúmọ́ ti mọ́ mo ṣèbà o mo ṣèbà àjọkẹ́ ayé mo ṣèbà ṣàkí ọ̀run ìbà ọba mi aláwòrábí ọba tí ń fọba jọba ọba tó tẹ́sánmọ̀ pẹrẹsẹ bí aṣọ tó wá fi agbára ẹ̀ tó fi ṣàpótí tì í ọba aláṣẹ àrà oníwà àrà olóhùn àrà ọlọ́nà àrà alága àrà ohun gbogbo kìkì àrà ni ọba tó tó kí ni mò ń kí o Allah ọba tó tó kí ni mò ń kí mo ní bó bá wẹ̀ mọ́ ẹ pójìire ló pò lé o bó bá wà kú kọ́ gọ̀gọ̀rẹ̀ kulé ẹ pójìire ló pò lé àní bẹ́ẹ̀ mọ́ jìire bá dìé jìire èmi ò mọ̀ bí àmúdá Yusuf bá ti jíire àbùṣe ni nítorí òun gangan lọmọ lọ́jọ́ bí ó ní. wẹ́ẹ́ bá mi kan láyìíndé o Ọlátúnjí o àmúdá Yusuf Ọlátúnjí Àyìndé ní jẹ́ Ọlátúnjí mo ní kò mọ̀ rìn kò mọ̀ yan fanda ènílẹ̀ ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ òní ní sọjọ́ bìrì àmọ́ bí ọjọ́ arẹwà lọ́kùnrin ni bàbá mi dá tí ń sọjọ́ bì lónìí mo wá kí kórí jẹ́ òpẹ́ láyé ẹ̀wà àpọ́nbẹ́pọ̀ rẹ̀ o àpọ́nbẹ́pọ̀ rẹ̀ arẹwà lọ́kùnrin ni ọmọkọ bíi 1 million ẹgbàgbèje olórí ìrì ọkọ ni mẹ́bàdọ́dún lóró gbòǹgbò ọdọọdún lẹ́wà ń wà ní ọdọọdún láwọn ọmọ rí ọ̀wọ̀ bí ìran ni orí rẹ̀ ní burú ìṣẹ̀dá rẹ̀ ọmọ máa nígbà bọ́dé pẹ́pẹ́pẹ́ lòun ṣe ń lé àrán òun àtẹ̀pẹ́ ń lẹ́sẹ̀ ń tẹ̀nà mo ló tẹ̀lẹ̀ yí pẹ́kọ́ ní kése lọ́lọ́ ọlọ́run ọba Ọlátúnjí Àyìndé ò bá dákun kó gbéra ńlẹ̀ kó dìde happy birthday to you o ilé ni mo wà jẹ́jẹ́ mi Àkànní Adé ọmọ Bọ́láńlé Káúsárà eléjì rẹ ọmọ Táyé Lolú ló ránṣẹ́ pè mí o Akanni Akewi mo wá tara ṣàṣà ní tèmi nítorí wípé òpin ní ṣọlá ọmọ Táyé Lolú ló ní kí n bá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba mi aláwòrábí tó jẹ́ kọ́dún èyí tún ṣojú ẹ̀mí rẹ̀ one love Aláyìndé kèrèmí kọ́ ìrìn àjò oṣù mẹ́sàn-án kó tó àdọ́jọ́ ìkúnlẹ̀ tíròyìn ẹ̀ ò ṣe mọ́ sọ ìyá bí ọ̀sáyé ó dẹni tó ń rá ó tún dẹni tó rìn káàkiri aláwòrá òfàbùrú ṣe ọ́ ọpẹ́ ńlá ni fún aláwòrá bí ọba mi Èdùmàrè àbí kó wẹ̀yìn wò kó wà wọn tẹ́tijọ́ ń bàbọ̀ wá láti kékeré mélòó òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú a ò fi yàn wọ́n o ṣe la fi ń dúpẹ́ f'Elédùmarè ọba mi ọba aláwòrá bí bàbá mi dá o mọ̀mọ́ kú ọdún o bàbá Kairat mẹ̀bí wọn náà ni mò ń kí lọ́wọ́ bàbá Fọ́dílù láì mọ́ ọgbọ́ o bàbá Rọ̀kì mọ̀ pé ọmọ gbọ́dìdùn ẹnu mi olówó orí máa mi rọ̀ṣí dádákun mọ̀ dágọ̀jọgọ̀jọ ọdún ẹ̀ lóde àmùdá ọmọ ọlá o onínúure ọlọ́kàn ire oníwà ire ẹlẹ́yinjú àánú àfi gbogbo ara ṣẹwà náà ni mò ń kí lọ́wọ́ ọmọ Táyé Lolú lónìí wọ́n mọ̀ kí ọ ní méje mẹ́jọ lónìí wọ́n mọ̀ kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá wípé òkú ọdún ọmọ Táyé Lolú Káúsárà ṣe ń ròyìn rẹ̀ sí dáadáa ó ní ẹni tó bá bẹ́kún wọlé rẹ̀ Aláyìndé o ó dájú ẹ̀rín ni irú wọn bá jáde bàbá Kairat àpadà sábúrú tí mọ̀mọ́ ẹlẹ́ran wọ́n máa jẹ egun èyí tí mọ̀mọ́ aláṣọ mọ̀ wà kísà kò ní kàn ẹ́ láéláé láṣẹ Aláwòrábí ọmọ Bọ́láńlé Portable ló ní kí n mọ̀ kí wọ́n máa ṣàdúrà fún ọ ó ní pé ẹni rẹ ní ọ́ láwùjọ ìwọ ò máa ní tẹ́ òní tí àbúrò ní kàn lọ́lọ́ ọlọ́run ọba ọmọ Táyé Lolú Káúsárà ló ní mẹ́ńtọ̀ òun ni ó ní oníwà dáadáa ni kò láburú lọ́wọ́ so calm and gentle ẹni re láwùjọ ni àbùkù wá ní kàn ọ́ ọlọ́run ọba mi ò wá ní pa ọ́ ní kékeré ò ní kánjú kú ìwọ ò ní dààmú ó ní wípé ẹni tó ṣe mú yangàn láwùjọ ni ọ́ ó ní kò ní rẹ̀ ọ́ ọlọ́run ọba mi ò ní jáyé oṣù ọgbẹ́ ìwọ mà ní mọ̀ ní ọláyé tó wá pẹ́ láyé ikú òjijì ò ní pa ọ́ ò ní kú ní rèwerèwe àtẹ̀pẹ́ ló tẹ̀lé yípẹ́ kọ́ni kése lọ́lá ọlọ́run ọba ọmọ Táyé Lolú sọ pé oníwà rẹ̀lẹ̀ ni ẹ́ oníwà tútù ni ẹ́ ó ní kò pẹ́ láyé kọ́ni kése Ọlátúnjí Àyìndé Adé ọlámọ jẹ́ tìrẹ ni kò ní mọ̀ọ́sì láyé tó wá ọlárẹ̀wájú rẹ̀ wá nírẹ̀yìn títí láéláé lọ́lọ́ ọlọ́run ọba ọmọ Bọ́láńlé Portable ló ní kí n mọ̀ ṣàdúrà fún ọ k'Elédùà ó gbẹ́nu mi ṣàṣẹ bí mo bá ti ń súre kí wọ́n máa ṣàmì Àyìndé o bó bá dọdún orógbó àgbó wàá
wàá tọ́ wàá dàgbà ní ilé ayé ikú ò ní pa ọ́ fún wa lọ́lá Ọlọ́run ọba. bó bá dọdún òbí dandan ni kárọ̀mọ́bí lórí àtẹ ọdọọdún ní ìsápẹ́rúwé ọdọọdún làgbàdo yọmọ tiẹ̀ Ọlátúnjí òtìṣọdún èyí ó ṣe tẹ̀mí ìtọmọtaya lọ́lá Ọlọ́run ọba nínú owó nínú ọlá àti ìfọ̀kànbalẹ̀ àlàáfíà ara pípé àti àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ lọ́lá Ọlọ́run ọba. gbogbo ìbéèrè rẹ ní k'Elédùmarè kó fi lé ẹ lọ́wọ́ ìgbàlè rẹ á máa lékún àwọlé rẹ ilé ni o ti wá ṣọdún èyí ó wù ní ó ṣe tẹ̀mí ìsìn nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ láwùjọ ni ó yá dákunjẹ́ ń bá òdèlè bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ ọmọ olómù ńlá pẹ̀rọ ọmọ ọlọ́run lágògó àsìngbà tí ń bẹ lọ́nà ọ̀tọ̀ mú ìwọ sinmi kémi sìn ọ́ lọ́mọ olómù ṣètàlẹ̀ filẹ́mọ́ ọlọ́jọ́ ọjọ́ sí tí wọ́n fi dọ́mọ àsìngbà lọ́nà ọ̀tọ̀ mú ewu iyán fi dómù wọn dọ̀tún àṣẹ̀ṣẹ̀ igun iyán wọ́n fi dómù wọn dọ̀tún bá ń tẹ́ ìwọ́jọ́ tún gbéwù dèmí ewu iyán wá ṣe bẹ́ẹ̀ ó jọ ọ̀tún lọ ilé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ òmù ìmọ̀ọ́sẹ̀ ọmọ àbọ̀rúkọ là ọmọ àbọ̀rúkọ lówó lọ́wọ́ ọmọ ìmọ̀ọ́sẹ̀ gbowó o bẹ́ẹ̀ ni wọ́n gbọ̀fẹ́ nílé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ mọ́ ọgbọ́ bí mo ti ń wí owó ńláńláńlá àsọ́lá ńláńláńlá ni bàbá yín fífẹ́ ni Àkànní ní kí ọlọ́wọ́ ẹ mọ̀ ọgbọ́ àní bẹ́wúrẹ́ bá sọnù lómù ẹ má fi lọ mí àní bẹ́wúrẹ́ bá sọnù lómù ẹ má fi lọ yín bàbá tí kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran ìran àgùntàn kan bọ̀ lọ́jọ́ àgùntàn kan bọ̀ lọ́jọ́ ló bá sọnù lómù àní kí wọ́n má fi lọ yín bàbá tí kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran adìyẹ kan gàgàrà ló bá sọnù lómù àní kí wọ́n má fi lọ yín bàbá tí kì í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ Àyìndé o tó bá jẹ́ obìnrin kan rọ̀ gbọ́dọ̀ tó pupa tó dùn ún rí tó ń tàdí rékeréke tàbí obìnrin tó dúdú bíi kóró sí tó sì ń gbọ́lẹ̀ ló sọnù lómù wọ́n ní ẹ mọ̀mọ́ rẹ lẹ́sẹ̀ wá ẹlẹ́sìn ni ẹ wá rán pé bàbá yín torí ilé yín lọ́mọ wá ti ṣeré oge ohun ìmọ̀ọ́sẹ̀ ọmọ àpèwò bí ìṣẹ̀lẹ̀ bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ó ti wá sọdún èyí náà ó wù ní ó ṣe tẹ̀mí ìsìn nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ láwùjọ ni happy birthday to you Ọlátúnjí Àyìndé tí ń sọjọ́ ìbí lónìí mo wá kí kó ní jẹ́ òpẹ́ láyé kó dàgbà kó dògbó lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Ọlátúnjí Àyìndé adé dákunjẹ́ ń bá ọdẹ wákà kan wípé bó ṣe ń ṣe náà ni ó sì mọ̀ ṣe lọ bó ṣe ń ṣe náà ni ó sì mọ̀ ṣe lọ èèyàn kì í ṣe rere kó máa gbẹ̀san rere o bó ṣe ń ṣe náà ni ó sì máa ṣe lọ. ǹjẹ́ tó bá ní ta ní nǹkan léwu kí ọ̀la tẹ̀ kan mọ̀ pé Adésínà lè fi ń jẹ́ Abíbọ́láì Tara Ẹ̀fẹ̀ Àkànní Akéwì Àgbáyé.